Unfortunately, I was unable to record the call of my father. But don't worry anything, I will not miss it. Ẹ jẹ́ mo fi àkókò yìí máa fi kí Àríkẹ́ Abdulaziz Zulaykha àkórí ẹ̀jú ọmọ Ìbàdàn mi sùn wọn kan. Let's put a call through right now. Okay, can we put it on the speaker? Yeah, the phone is ringing. Hello? Hello, good morning. Good morning, how are you? I'm fine. I just want to wish you happy birthday. Thank you. Do you know who's talking? Hello. Huh? Yeah? Do you know who's talking? Yes, now. Who's that? Papa, of course. Okay, let's do it like this. Ọdọọdún ṣáláàrin orógbó. Ọdọọdún ṣáláàrin Haúsá o. Ọdún nìyípo ká máa ṣe rọmọ òbí lórí ata o. Abdulaziz Zulaykha Àríkẹ́ Adé o. Ọdọọdún ni wọ́n máa bẹ Àríkẹ́ Adé o. Mo bá ṣe nú ilé ló bá wà kówó ǹdẹ, ẹ̀yìnkùlé ilé ló bá wà kówó dẹ̀dẹ̀, iwájú ilé ló bá wà kówó kọ́kọ́ lé. Òní ló ń sọjọ́ ìbí rẹ̀ gangan, òní ló ní jẹ́ ní abẹ́ lọ́wọ́ ẹ̀. Ọdọọdún ni lásán lógúnlógún, ọdọọdún ni kàńsó lọ́gbọ̀nlọ́gbọ̀n, ọdún nìyí ká máa ṣe rọmọbì lórí àtẹ gangan, ọdọọdún ni wọ́n máa ń bẹ Àríkẹ́ Adé o. Ọmọ mi màmá ni àbúrò mi ni òjò pa ní ọmọ ṣe gbàbúrò mi gangan ro bá rò gbà mí ọjà ìrè Àríkẹ́ Adé o. Ṣó ní gbọ́ngbọ́n bí ṣe ń pété ẹnu mi gangan ni ìwọ lọmọ Ìbàdàn Mẹ́sì ọ̀gọ̀. Ṣó ní ìmánìṣó bẹ̀yẹn gangan ni àbí kí n dúró ná? Ìbàdàn Mẹ́sì ọ̀gọ̀, Ìbàdàn Mẹ́sì ìjọ̀gbọ̀n, nílé Olúyọ̀lé ọmọ àjòrò sùn. Ìbàdàn tí kì í bá ní sọ̀rí àìmúra ẹni lógún, ká pé bírí kótó, ká fún wọn níwọ̀jẹ nílé bàbá tó bí ọlọ́mọ ní májèlé níbẹ̀ lágbà ṣẹ̀kẹ̀tẹ̀ ló bára rẹ̀ gbìdí jẹ́. Bẹ́yìn bá báyìí délé Olúgbòde kò ní mọ̀mí eléégún. Ará Ìgòdì ló lomi àfúrúrú, ará Ìbàdàn ló lomi Òkúdọ̀ṣà, ará Ayẹ́yẹ́ wọn lódò kankan gẹ́gẹ́ lomi tí wọ́n mọ ará Ìbàdàn ló lomi lólodò Àgbàdàgbùdù. Nílé Ìbàdàn, nílé Olúyọ̀lé, nílé bàbá tó bí wa lọ́mọ gẹ́gẹ́ ni wọ́n láyé wáyé ọmọ lárùn kankan nínú ara. Ìjà ìgboro láàrùn Ìbàdàn dọ́gbọ́n yọ gẹ́sà nìyàn bí ológbòjò mọ̀ pé wọ́n gangan ni Àríkẹ́ Adé o. Ṣé o máa gbọ́ bí ṣe ń pédè ẹnu mi gangan ni? Ò bá táwọ́ àdúrà kó máa sàmí. Òní bá wọn nájà wéréwéré, òní bá wọn nájà wàràwàrà, lílọ bíbọ̀rọ̀ wà ní ìbára yẹnu. Ìwọ ò ní fẹ́ yìí ṣàìṣe mọ́, ó sọdún òní, ó tún sẹ̀mí lọ́lọ́lọ́run ọba. Òbí rẹ̀ ó jẹ́rè rẹ̀, ìwọ gan ó jẹ́rè wọn, ó wà ní ìsọkú mọ́ lójú. Mo bá gbé kalẹ̀ ní tó ń kọ́ ní ewì látẹ́tẹ̀ kan, ẹ̀mọ́ ìwí pọ́lá ọmọ lálẹ́ mi kúkú ń jẹ́. Àbánsádà àwọn Yorùbá, àkọ́bí olóòótọ́ kì í lẹ́ni ìṣáni mi. Happy birthday to you. How are you doing? I'm fine. Àwọn ọmọ mi àti dádì ńkọ́? Wọ́n wà, bẹ́ẹ̀ni wọ́n àmì ìgbàyè, wọ́n gbẹ́ orin. Jẹ́ kí wọ́n. Thank you. Yes ma, ẹ kú tọ́jú ma, ẹ jèrò wọn ma. Àmín. Gbogbo wọn ṣoríire o. Àmín ma. Àmín náà ṣoríire wọn làlùbáríkà o. Àmín ma. Ọmọ wọn ṣàgbéyẹrí lágbára Ọlọ́run. Àmín. Hello ma. She is my very good student in Moridea College, New School ní Èkó. She is very brilliant. Yes ma. Thank you. Okay ma. Okay. Thank you, Master.
You're welcome. Take care of yourself and enjoy your day. You're welcome. Take care. Bye bye. Yeah. Yeah. Okay.